bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì, ròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa jẹ́ kí bíbélì sọ̀rọ̀, ètò tí ìjọ Kristi lóńdó àti ìjọ Kristi níbi gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fasonu Victor, Ajihinrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá wa tí ń bẹ lọ́run, Olódùmarè ọba ayérayé, bàbá wa nípasẹ̀ Jésù Kristi Olúwa, aláàánú àtolórí ọ̀fẹ́ jùlọ, ẹ̀yin ni lánàá, ẹ̀yin ni lónìí, ẹ ó sì máa jẹ́ Ọlọ́run títí ayé àìnípẹ̀kun. A dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún lórí ayé wa lọ́jọ́ gbogbo, nígbà gbogbo àti níbi gbogbo. Ògo ni forúkọ yín. Ọlọ́run ẹ gbọ́ ọpẹ́ wa o. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí, kẹ́ tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn, kẹ́ sì jẹ́ kó yé yín ó yé wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Lẹ́ẹ̀kan sí a fi ọpẹ́, ìyìn, ògo, ọlá, agbára fún Ọlọ́run ẹlẹ́dàá wa fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún rẹ̀ lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. Ògo, ọlá àti agbára ló yẹ Ọlọ́run ẹlẹ́dàá wa. A dúpẹ́ fún ìwàláàyè rẹ̀ lórí ayé wa, àtọwọ́ ìbùkún rẹ̀ lórí ayé àwọn tó ń wò wá nílé nígbà gbogbo ní ọ̀sẹ̀ẹ̀sẹ̀ tí à ń wá síwájú yín. Ẹ ṣé o, àfògo fọ́lọ́run wa. Lónìí a tún ti dé gẹ́gẹ́ bí a ti ń dé láti tún fi onírúurú àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí a jọ kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run papọ̀, kí a sì mọ ohun tí ń ṣe ìfẹ́ Ọlọ́run. Lónìí kókó ẹ̀kọ́ tá mú wá fún wa lónìí ó ní ìpè sí bíbu ọlá fún àṣẹ Kristi. Ìpè bíbu ọlá fún àṣẹ Kristi. Àwọn olóyìnbá sọ pé a call to obey Jesus' command. Ìpè fún bíbu ọlá fún àṣẹ Kristi. Tí a bá wo bíbélì wa, bíbélì tí Ọlọ́run gbé fún gbogbo ìran ènìyàn, bíbélì ó ní ọ̀rọ̀ Ọlọ́run. Àti májẹ̀mú láéláé àti májẹ̀mú tuntun la sọ fún wa pé ó kún fún ìmísí Ọlọ́run, ó sì dáa fún ẹ̀kọ́, fún ìbániwí, fún ìgbaniníyànjú sípa òdodo kí ènìyàn Ọlọ́run bá lè pé tí a ti múra sílẹ̀ fún iṣẹ́ rere gbogbo. Ọ̀rọ̀ Ọlọ́run ó ní ìfẹ́ Ọlọ́run fún wa lónìí. Ohun gbogbo tí Ọlọ́run fẹ́ ká mọ̀ pátá òun la kà kọ sílẹ̀ rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tí Ọlọ́run fẹ́ ká mọ̀, Ọlọ́run tún sọ̀rọ̀ nínú bíbélì pé ohun ìkọ̀kọ̀ gbogbo ti Ọlọ́run ni. Ìwé Deuteronomy orí 29 ẹsẹ̀ 29. Ohun tí Ọlọ́run fẹ́ ká mọ̀ a ò kà kọ sílẹ̀ sínú bíbélì. Ohun tí Ọlọ́run fẹ́ ká mọ̀ pátá gbogbo ẹ̀ la kọ àkọsílẹ̀ sínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ má ṣe jẹ́ ká gbàgbé kókó ẹ̀kọ́ tá fẹ́ gbé yẹ̀wò, ìpè sí bíbu ọlá fún àṣẹ Kristi. Tá a bá tún wo bíbélì wa, a rí pé láti Genesis títí dé ìwé ìfihàn àti láti ìgbà tọ́lọ́run ti bá ìran ènìyàn lò pọ̀, ó gbé ìsìn oríṣi mẹ́ta kalẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìsìn oríṣi mẹ́ta la rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìsìn oríṣi mẹ́ta, àwọn olóyìnbá sọ pé 3 different kinds of religion la rí láti ìgbà tọ́lọ́run ti bá ìran ènìyàn lò pọ̀ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ bíbélì. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń gbé àlàyé Ọlọ́run kalẹ̀. Ìsìn àkọ́kọ́ òun ni ìsìn àwọn bàbá. Ìsìn yìí ó bẹ̀rẹ̀ láti ìgbà tọ́lọ́run ti pe Ádámù títí da ìgbà tí a fún Mósè ní òfin. Ìsìn àkọ́kọ́ tọ́lọ́run fi bá àwọn ènìyàn lò ní ìsìn àwọn bàbá. Ó ní nǹkan ṣe pẹ̀lú Ọlọ́run a máa pe olórí ìdílé kan, a sì máa bá a sọ̀rọ̀, a sì máa sọ ìfẹ́ rẹ̀ fún, a sì máa sọ ohun tó fẹ́ kí àwọn olórí ìdílé náà kí wọ́n ṣe ní ìgbà àti àkókò wọn. Fún bí àpẹẹrẹ, Ọlọ́run kọ sí Kini àti Abeli, Ọlọ́run kọ sí Noah, Ọlọ́run kọ sí Enoku,
Ọlọ́run kọ sí àwọn ènìyàn mímọ́ Mèkísẹ́dẹ́kì àti Ábúráhámù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìgbà ìsìn àwọn bàbá. Ìsìn yìí sì dópin, òpin dé bá ìsìn náà ní ìgbà tí Ọlọ́run fún Mósè ní òfin kan kó fún orílẹ̀-èdè kan tí a ń pè ní orílẹ̀-èdè Ísírẹ́lì. Ìsìn àwọn bàbá ní ìsìn kejì tá a tún rí nínú Bíbélì nínú àgbékalẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní ìsìn tọ́lọ́run fún Mósè kó fún orílẹ̀-èdè kan tí a ń pè ní orílẹ̀-èdè Ísírẹ́lì. Àwọn olóyìnbá sọ pé Mosaic religion. Kí ni tá a fi ń pè ní ìsìn Mósè? Nítorí pé Mósè ní alárinà láàrin Ọlọ́run àti àwọn ọmọ Ísírẹ́lì. Ìsìn kejì tá a rí nínú Bíbélì nìyí. Ìsìn sì bẹ̀rẹ̀ ní ìgbà tí a fún àwọn ọmọ Ísírẹ́lì ní òfin tí a mú wọn kúrò ní Íjíbítì wá sí ijù lọ sí ilẹ̀ ìlérí. Ní ìgbà tí ìsìn bẹ̀rẹ̀ ní òpin sì dé bá ìsìn yìí. Ní ìgbà tí a kan Kristi mú àgbélébùú tí Kristi sọ pé ó parí, tá a já agbára ìjọba oyè kúrò lára òfin náà tí òfin náà ò lágbára lórí ẹnikẹ́ni mọ́. Ìsìn kẹta bẹ̀rẹ̀ ní ìgbà tí ẹ̀mí Ọlọ́run ẹ̀mí mọ́ tó bà lé àwọn àpọ́sítélì tí wọ́n sì polongo Jésù pé òun ni Olúwa àti Kristi. Ní ìgbà tí ìsìn kẹta tí a pè ní ìsìn Kristi ní ìgbà tó bẹ̀rẹ̀ yìí, ìsìn ìgbà olópin yóò dé bá ìsìn ti Kristi ní ìgbà tí Kristi bá padà wá lẹ́lẹ́ẹ̀kejì. Ohun tá a sọ ni pé ìpè sí bíbọlá fún àṣẹ Kristi, a call to obey Jesus' command. Ìpè bíbọlá fún àṣẹ Kristi. Pẹ̀lú àlàyé tá a gbé kalẹ̀, a rí kà pé ìsìn tí a wà lábẹ́ rẹ̀ lónìí òun ni ìsìn Kristi. Ìsìn Kristi ni a wà lábẹ́ rẹ̀ lónìí. Báwo ló ṣe jẹ́ ìsìn Kristi? Ní ìgbà tí Jésù Kristi jíǹde kúrò nínú òkú, ká wo Bíbélì, torí pé ètò yìí a gbé kalẹ̀ lórí jẹ́ kí Bíbélì sọ̀rọ̀ la gbé kalẹ̀ lé lórí. Ẹ jẹ́ ká wo Bíbélì. Ní ìgbà wo ni ìsìn Jésù Kristi Olúwa wa bẹ̀rẹ̀? Ní ìgbà wo la gbé àṣẹ àti agbára fún Jésù Kristi Olúwa wa? Ẹ jẹ́ ká wo Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ká ṣí Bíbélì wá sí ìwé Mátíù orí 28 nígbà tá a kíyèsí láti ẹsẹ̀ 18 títí dé 20 ká gbọ́ ohun tí Bíbélì sọ. Matthew 28 verse 18 to 20. Kí ni Bíbélì wí? 18. Ó ní Jésù sì wá, ó sì sọ fún wọn wípé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni a fi fún mi. Ẹ̀wọ̀ 19. Ó ní ẹ lọ, ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa baptisi wọn ní orúkọ Bàbá àti ní ti Ọmọ àti ní ti Ẹ̀mí Mọ́, kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo, ohunkóhun tí mo ti pa ní àṣẹ fún yín, ẹ kíyèsí, èmi yóò wà pẹ̀lú yín ní ìgbà gbogbo títí tí ó fi dé òpin ayé. Àmín. À ń sọ̀rọ̀, kókó ẹ̀kọ́ tá a gbé yẹ̀wò ni pé ìpè fún bíbu ọlá fún àṣẹ Kristi. Nípa ẹsẹ̀ bíbélì tí a sì gbé kalẹ̀ yìí, ó fi ẹsẹ̀ wa múlẹ̀ pé ní ìgbà tí Jésù Kristi Olúwa wá jíǹde kúrò nínú òkú, ló wá tọ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wá, ló sì fi ọ̀rọ̀ gbólóhùn yìí ló fi síta. Ó ní Jésù Kristi sì wá, ó sọ pé gbogbo agbára ní ọ̀run àti ní ayé láti fi fún mi. Ẹ lọ sí gbogbo ayé kí ẹ sì wàásù ìrere fún gbogbo ẹ̀dá. Ẹ máa baptisi wọn ní orúkọ ti Bàbá, ní orúkọ ti Ọmọ àti ní orúkọ ti Ẹ̀mí Mọ́, kí ẹ sì máa kọ́ wọn láti kíyèsí ohun gbogbo, àní ohun gbogbo tí mo ti pa ní àṣẹ fún yín, èmi yóò sì wà pẹ̀lú yín títí tó fi dé òpin ayé àìnípẹ̀kun. Àmín. Ó ta rí nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa nìyí. Àríkà ń bì pé gbogbo àṣẹ lọ́run àti láyé láti fi fún Kristi. So Kristi jẹ́ aláṣẹ. Ní ìgbà tó ti fẹnu ara rẹ̀ sọ pé gbogbo agbára lọ́run àti láyé òun láti fi fún òun, àti fi àṣẹ, ọlá, agbára, ìtẹ́ fún Kristi. Òun la láṣẹ. So ìsìn kẹta
tá a sọ pé a rí nínú bíbélì tí ń ṣe ìsìn Kristi, Jésù Kristi fúnra rẹ̀ òun la láṣẹ. ìdí ẹ̀ ló fi jẹ́ pé kókó ẹ̀kọ́ tá a fẹ́ gbéyàwó lónìí tó sọ pé ìpè fún ibò ọlá fún àṣẹ Kristi Jésù Olúwa wa. Jésù la láṣẹ, a sì ń pè gbogbo ìran ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run àti ẹ̀mí rẹ̀ pé òun nìkan ni Ọlọ́run fẹ́ kí a bu ọlá fún lónìí nínú ìsìn rẹ̀. A sì gbé àlàyé kalẹ̀ ní ṣísẹ̀ntẹ̀lé bí Kristi ti jẹ́ aláṣẹ. Gbogbo ìran ènìyàn ló mọ̀ pé Jésù lolúwa, gbogbo ènìyàn ló sì gbà pé Jésù sì lolúwa. A lè kà nínú ọ̀rọ̀ Ọlọ́run pé kò sẹ́ni tí ó sọ pé Jésù Kristi ni olúwa láì bá ṣe pé ẹ̀mí Ọlọ́run bá ń gbé inú rẹ̀. Kò sẹ́ni tó sọ pé Jésù Kristi ni olúwa láì bá ṣe pé ẹni tó sọ pé Jésù Kristi kì í ṣe olúwa, irú ẹni bẹ́ẹ̀ wà lábẹ́ ègún, gẹ́gẹ́ bí ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ní tá à ń gbìyànjú láti sọ ni pé ní ìgbà tí Kristi ti jíǹde kúrò nínú òkú tí ó sì tọ̀ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wá, ó sọ fún wọn pé a ti fi gbogbo àṣẹ fóun lọ́run àti láyé. Òun la láṣẹ. Ìsìn rẹ̀ tí ń ṣe ìsìn Kristi, òun la gbọ́dọ̀ gbàṣẹ lọ́dọ̀ rẹ̀. Níbo la ti lè rí àṣẹ Kristi? Nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ǹjẹ́ a tún ní ọ̀nà mìíràn tá a fi lè gba àṣẹ lọ́wọ́ Kristi? Kò sí, bí kò ṣe ìgbékalẹ̀ tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kò sí ọ̀nà mìíràn tá a lè gbàṣẹ lọ́dọ̀ Kristi bí kò ṣe ìgbékalẹ̀ tá a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nípasẹ̀ ẹ̀mí Ọlọ́run la fi dárí gbogbo àwọn àpọ́stélì láti kọ̀rọ̀ mímọ́ Olúwa fún wa. Ilé ìgbọ́dọ̀ yé wa. Nínú iṣẹ́ ìsìn Jésù Kristi Olúwa wa nínú ìwé Jòhánù, nígbà tá a kíyèsí orí 14, nígbà tá a wo ẹsẹ̀ 15, Jésù Kristi sọ níbẹ̀, John 14:15, ó ní tí ẹ̀yin bá fẹ́ràn mi ẹ máa pa òfin mi mọ́. Bí a bá fẹ́ràn Kristi, a gbọ́dọ̀ ṣe kí ni? A gbọ́dọ̀ pa òfin rẹ̀ mọ́, nítorí pé Kristi ni Ọlọ́run lò láti gbé ìsìn mímọ́ rẹ̀ kalẹ̀ tí ń ṣe ìsìn àwọn Kristẹni lónìí. Kristi sì ni aláṣẹ. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 15 ló fi ẹsẹ̀ wa múlẹ̀ pé bí ẹ̀yin bá fẹ́ràn mi ẹ máa pa òfin mi mọ́. Ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ 10, mo fẹ́ ká kíyèsí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Jòhánù orí 15 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 10, ká gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀. Àwọn olóyìnbó bá sọ pé John 15 nígbà tá a wo ẹsẹ̀ 10, ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run kà. Ó ní bí ẹ̀yin bá pa òfin mi mọ́ ẹ ó dúró nínú ìfẹ́ mi gẹ́gẹ́ bí èmi ti pa òfin bàbá mi mọ́ tí mo sì dúró nínú ìfẹ́ rẹ̀. So ìpè tí Ọlọ́run pè wá ní ìpè tó ṣetán láti tẹríba fún àṣẹ àti ìlànà Kristi nínú ìsìn rẹ̀. Ìpè tó pè wá nìyí. Ọlọ́run sì fi ìpè yìí pé gbogbo ènìyàn lónìí pé a gbọ́dọ̀ padà sí abẹ́ ìtẹríba àti ẹ̀kọ́ tí Jésù Olúwa wa ti kọ́ wa, nítorí pé òun la láṣẹ, òun lọ́lọ́run gbé gbogbo àṣẹ lọ́run àti láyé, òun ló gbélé lọ́wọ́. Kí ni ìdí tó fi rí bẹ́ẹ̀? Ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé kí Kristi ó tó dé pàápàá, gbogbo àsọtẹ́lẹ̀ lábẹ́ májẹ̀mú lálá ti ń sọ pé Mèsáyà kan ń bọ̀. Ní ìgbà tó bá dé, òun ni kí àwọn èèyàn kó gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀. Ẹ̀gbọ́n tí Bíbélì sọ, ìwé Jòhánù orí 4 nígbà tá a wo ẹsẹ̀ 25, John chapter 4 verse 25, ẹ̀gbọ́n tí Bíbélì wí, ẹ̀gbọ́n tọ̀rọ̀ Ọlọ́run sọ, ẹ̀gbọ́n o. Ó ní obìnrin náà sì wí fún un pé mo mọ̀ pé Mèsáyà ń bọ̀ wá tí a ń pè ní Kristi. Nígbà tí òun bá dé yóò sọ ohun gbogbo fún wa. Obìnrin ni Jésù Kristi ń bá sọ̀rọ̀. Tó bá wo obìnrin ara Samaritan woman tí Jésù Kristi ń bá sọ̀rọ̀ ní ìwé Jòhánù orí 4, tó ń bá sọ pé tí Kristi ní kó fún òun ní orí mu,
tí Kristi wá sọ pé tó bá mọ ẹni tó ń béèrè mi lọ́wọ́ ìbá fún olómi tó pọ̀ òun ní omi ìyè tóun yóò fún obìnrin náà tí òun gbẹ kì yóò gbẹ́ mọ́. Lóbìnrin yẹn wá ń dáhùn pé ó ní àwa mọ̀ pé mẹ̀sáyà kan ń bọ̀ tí ń ṣe Jésù Kristi tí yóò sọ ohun gbogbo fún wa. Ìrònú àwọn Júù àtàwọn mẹ̀sáyà ní pé Jésù Kristi ní ìgbà tí ó bá dé ohun gbogbo tọ́lọ́run fẹ́ kí wọ́n mọ̀ nípa Ọlọ́run àti nípa ìfẹ́ rẹ̀ òní ó fi hàn wọ́n. Ohun tóbìnrin sọ nìyí, ó sì dúró gẹ́gẹ́ bí ẹ̀kọ́ fún àwọn Júù àti fún àwọn Hélénì àti fún àwọn Samaria ṣáájú àkókò yìí pé bí Kristi bá dé yóò fi gbogbo ọ̀nà Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run, ẹ̀kọ́ Ọlọ́run yóò fi hàn ó yóò fi àwọn Júù yóò fi àwọn Samaria nípasẹ̀ àwọn Júù àtàwọn Samaria ní gbogbo ilẹ̀ ayé yóò fi mọ òfin àti ìlànà Ọlọ́run. Eléyìí ti wà nínú ìrònú wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí nípa Kristi gẹ́gẹ́ bí ẹni tá a gbọ́dọ̀ bọlá fún nípa àṣẹ rẹ̀, wọn la gbọ́dọ̀ bọlá fún nípa àṣẹ rẹ̀. Ẹ ká padà sí ìwé Jòhánù orí 15 kẹwo ẹsẹ̀ 14 kẹgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀. Ẹ gbọ́ o, ó ní ọ̀rẹ́ mi ni ẹ̀yin ṣe bí ẹ̀yin bá ṣeun tí èmi pa láṣẹ fún yín. So Kristi ti pàṣẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a gbọ́dọ̀ yà kúrò ní inú rẹ̀. Kristi ti gbé ẹ̀kọ́ rẹ̀ kalẹ̀ nípa ètò ìgbàlà Ọlọ́run tá ò dẹ̀ gbọ́dọ̀ yà kúrò nínú rẹ̀ tá a bá fẹ́ bọlá fún ọ̀rọ̀ Kristi, bá a bá fẹ́ wà ní ìtẹríba fún ọ̀rọ̀ Kristi. Kristi ti gbé ètò ẹ̀kọ́ ìgbàlà rẹ̀ kalẹ̀, ó sì ti sọ ohun gbogbo tá ó ṣe kí a tó lè di ẹni a ò sì gbọ́dọ̀ yí padà tá a bá fẹ́ bọlá fún Kristi. Kí ni ohun tó kọ́ wa nípa ètò ìgbàlà rẹ̀? Torí pé kókó ẹ̀kọ́ ẹ̀ sọ pé ìpè fún títẹríba fún òfin àti àṣẹ Kristi. Kí ló kọ́ wa nípa ohun tá ó ṣe láti fi dẹni ìgbàlà? Ó kọ́ wa pé gbogbo ènìyàn ló ti ṣẹ̀ tó sì ti kùnà ògo Ọlọ́run. Ó kọ́ wa pé a nílò olùgbàlà tí yóò wá mú ẹ̀ṣẹ̀ wa kúrò nípa títa ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ èyí tí Jésù Olúwa wa ti ṣe. Ó sì kọ́ wa pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ pé òun kú nítorí ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn a sì kú òun sì jíǹde níjọ́ kẹta. Tí ó gbàgbọ́ tó sì ronú pìwàdà kúrò nínú àwọn ìgbé ayé ẹ̀ṣẹ̀ tó ń gbé tó sì fẹnu ara rẹ̀ jẹ́wọ́ ìgbàgbọ́ pé Jésù Kristi ọmọ Ọlọ́run ní í ṣe, a gbọ́dọ̀ rí bọmi, a gbọ́dọ̀ baptisi rẹ̀. Ní ìgbà tó bá jáde kúrò nínú omi ìbaptisi gẹ́gẹ́ bí àkọsílẹ̀ Bíbélì, òun ni Ọlọ́run alààyè yóò dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì. Nítorí náà ọ̀rọ̀ Ọlọ́run, ètò ìgbàlà Ọlọ́run tí Kristi gbé kalẹ̀, tó bá sì tí Kristi sì ti gbé ẹ̀kọ́ náà kalẹ̀, ó ti di àṣẹ, a sì gbọ́dọ̀ bọlá fún àṣẹ Kristi. Ohun tí Kristi sọ la gbọ́dọ̀ ṣe, a gbọ́dọ̀ ṣe òmíràn ní ọ̀nà pé a gbọ́dọ̀ sọ pé ẹ gba Jésù Kristi sínú ayé mi, sọ mí dẹni ìgbàlà, sọ mí di àtúnbí, sọ mí di ọ̀tun, ìjẹ́kẹ̀mọ́ rẹ̀ ó bà lé mi. Ẹ̀kọ́ ìkéde a rí nínú Bíbélì bẹ́ẹ̀, nítorí pé a rí nínú Bíbélì pé ní ìgbà tí Pétérù wàásù rere àkọ́kọ́ fún àwọn Júù ní ọjọ́ Pẹ́tíkọ́sì, wọ́n béèrè lọ́wọ́ wọn, tàbá kíyèsí láti 36 Iṣẹ́ Àpọ́sítélì orí 2, Pétérù sọ fún wọn pé jẹ́ kí gbogbo ilé Ísírẹ́lì kí ó mọ̀ dájú pé Jésù náà kò mọ́ àgbélébùú àti fi jẹ Olúwa àti Kristi. Nígbà tá kíyèsí 37 Iṣẹ́ Àpọ́sítélì orí 2, ó ní ìgbà tí wọ́n gbọ́ ọkàn wọn sì gbọgbẹ́, wọ́n sì dé lọ Pétérù àtàwọn àpọ́sítélì yòókù pé ará kí ni kí àwa kí ó ṣe. Pétérù ò sọ fún wọn pé ẹ máa wí tẹ̀lé mi, Jésù ọmọ Ọlọ́run, mo gbà ọ́ gbọ́ lónìí, sọ mí dẹni ìgbàlà, sọ mí di àtúnbí, nípa bẹ́ẹ̀ ó ti dẹni ìgbàlà. Pétérù ò sọ bẹ́ẹ̀. Kí ni Pétérù sọ? Ẹsẹ̀ 28 Act 2:38, Pétérù sọ fún wọn pé ẹ ronúpìwàdà kí a sì baptisi olúkúlùkù yín ní orúkọ Jésù Kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin ó sì gba ẹ̀bùn mímọ́. Ẹ̀kọ́ tí Kristi kọ́ wọn nìyí. Báwo ló ṣe jẹ́ pé Kristi ló kọ́ wọn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀? Ẹ padà sí ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 14, ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀ òun yóò là, ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Bí a ti ń bọlá fún Kristi àti ọ̀rọ̀ rẹ̀ nìyí. Tó bá ṣe òmíràn yàtọ̀ sí ohun tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀, a ò bọlá fún bá a bá tilẹ̀ ń sìn, a ò bọlá fún. A gbọ́dọ̀ bọlá fún ẹ̀kọ́ tí Kristi Olúwa wa ti kọ́ wa
nípa ètò ìgbàlà rẹ̀. Àwọn olóyìnbá sọ pé we must obey Jesus' command. Ó ti kọ́ wa nípa ètò ìgbàlà kan, ó ti gbé kalẹ̀ fún wa. A sì gbúdọ̀ gẹ́gẹ́ bí ìran ènìyàn tó ń fẹ́ láti sin Ọlọ́run ní ẹ̀mí àti ní òtítọ́ ní sáà tá a wà yìí lábẹ́ ìgbà Kristi, kí a ṣe ohun tó pa láṣẹ fún wa. Ilé ìṣe pàtàkì, ó ṣe kókó fún wa nítorí pé ohun tó Ọlọ́run béèrè lọ́wọ́ wa ni. Àwọn àpọ́sítélì gan tún fẹsẹ̀ Ọlọ́run múlẹ̀ fún wa pé Kristi la gbúdọ̀ bu ọlá fún. Nígbà tá a kíyèsí ìwé Hébérù orí kìíní ẹsẹ̀ kìíní, tá a sọ fún wa níbẹ̀ pé Ọlọ́run ní ìgbani púpọ̀ ní irú ọ̀nà tó ń bá àwọn bàbá sọ̀rọ̀ nípasẹ̀ wòlíì, ṣùgbọ́n ní ìgbà ìkẹyìn ó ń bá wa sọ̀rọ̀ nípasẹ̀ Jésù Kristi, ẹni tó fi ṣe àjogún gbogbo, nípasẹ̀ ẹni tá a dá ohun gbogbo. Jésù Kristi ló ń sọ nípa rẹ̀. A sì rí kà pé ìfẹ́ Ọlọ́run nìyí fún wa pé kí a tẹ̀lé òfin àti àṣẹ Ọlọ́run. Òfin rẹ̀ kò sì nira. Jòhánù Kini orí 5 ẹsẹ̀ 3 ló fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. Èyí tá à ń gbìyànjú láti gbé kalẹ̀ láti sọ fún wa ni pé ní ìgbà àti àkókò tá a wà yìí, ìgbà Kristi la wà yìí, Kristi sì ní aláṣẹ, òun la gbúdọ̀ bọlá fún. Ẹ̀kọ́ tó kọ́ wa nípa ìgbàlà Ọlọ́run, a gbúdọ̀ dúró tì í, a gbúdọ̀ kọ́, a sì gbúdọ̀ ṣe é gẹ́gẹ́ bí a ti gbé kalẹ̀. Tá a bá ṣe ohun mìíràn yàtọ̀ sí àṣẹ tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa ni. Jésù Kristi fún ara rẹ̀ ló fẹnu ara rẹ̀ sọ, tó sì fi ẹsẹ̀ múlẹ̀ ní ìwé Mátíù orí 15 ẹsẹ̀ 8 sí 9. Ó ní àwọn ènìyàn yìí ń fi ẹnu wọn bọlá fún mi, wọ́n sì ń fi ètè wọn súnmọ́ mi, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Lásán ni wọ́n ń tẹríba fún mi, tí wọ́n fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́. Ní ìgbà tá a bá ti fi òfin ènìyàn kọ́ni fún ẹ̀kọ́, a ti pa ọ̀rọ̀ Jésù Kristi Olúwa wa tì, a ti gbé ẹ̀kọ́ ènìyàn kalẹ̀, a sì ti gbé ẹ̀kọ́ ènìyàn ládé yàtọ̀ sí olùgbàlà wa tí ń ṣe Jésù Kristi. Olùgbàlà wa tó kọ́ wa ni pé ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ohun tí Jésù Kristi Olúwa wa kọ́ wa nìyí nípa ètò ìgbàlà Ọlọ́run. A sì gbọ́dọ̀ bọlá fún bí a bá fẹ́ ṣe fẹ́. Torí pé Ọlọ́run pè wá sí ìpè tá a bọlá fún àṣẹ Kristi. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa. Èkejì, Jésù Kristi Olúwa wa tún kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ìsìn mímọ́ sí Olúwa Ọlọ́run ẹlẹ́dàá wa nípasẹ̀ Jésù Kristi. Ìwé Jòhánù orí 4 gbàtà kíyèsí ẹsẹ̀ 23 sí 24, ó kọ́ wa nípa ìsìn mímọ́ èyí tí Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. Ẹ̀gbọ́n tọrọ Ọlọ́run sọ ni, ẹ jẹ́ ká gbọ́ o tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ẹ wò ó ní ṣùgbọ́n wákàtí ń bọ̀, ó sì dé tán nísinsìnyí, ní ìgbà tí àwọn olùsìn tòótọ́ yóò máa sin bàbá ní ẹ̀mí àti ní òtítọ́, nítorí irú wọn ni bàbá ń wá kí ó máa sìn òun. Ẹ̀mí ni Olúwa, àwọn tí ń sìn kò lè ṣàì má sìn ní ẹ̀mí àti ní òtítọ́. So Jésù Kristi ti gbé ẹ̀kọ́ kalẹ̀ nípa ìsìn tá ó máa sìn ní ìgbà rẹ̀, tí ń ṣe ìsìn òtítọ́ àti ìsìn nípa tẹ̀mí. Bàbá sọ̀rọ̀ nípa ìsìn tí ń ṣe òtítọ́ àti nípa tẹ̀mí, ìsìn tá a rí gẹ́gẹ́ bí àkọsílẹ̀ àwọn àpọ́stélì ní ìṣe àpọ́stélì orí 2 ẹsẹ̀ 42 42. Ní ìgbà tí àwọn ènìyàn gbàgbọ́ tọ́ ní 41, a sọ fún wa pé wọ́n sì dúró ṣinṣin nínú ẹ̀kọ́ àwọn àpọ́stélì, ní ìdàpọ̀, ní bíbu àkàrà àti nínú àdúrà. Ohun tí wọ́n dúró ṣinṣin nínú rẹ̀ nìyí. Bí ìjọ Ọlọ́run bó ṣe bẹ̀rẹ̀ nìyí, bí àwọn ìjọ Ọlọ́run bó ṣe bẹ̀rẹ̀ sí fi ìsìn mímọ́ hàn sí Ọlọ́run ẹlẹ́dàá wọn nìyí. Ilé gbọ́dọ̀ yé wa. A tún fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi Olúwa wa, tí a bá fẹ́ bọlá fún Jésù Kristi, a gbọ́dọ̀ padà sínú ìjọ rẹ̀ tó gbé kalẹ̀ nínú Bíbélì. Nítorí pé ní ìwàláàyè Jésù Kristi, ó sọ̀rọ̀ nǹkan pé Matthew 16 verse 18, ó ní ìwọ ni Pétérù, lórí àpáta yìí lèmi yóò kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ipò òkú kí yóò sì lè borí rẹ̀. Àṣẹ tí Kristi fi lọ́lẹ̀ nìyí. Ìbéèrè ni pé tí Kristi bá gbé ìjọ náà kalẹ̀, ta ló ní? Kristi ló ní. Nítorí pé Kristi ló fi ẹ̀jẹ̀ ara rẹ̀ ra ìjọ, Kristi ló kú fún ìjọ, Kristi ló kọ́ ìjọ,
Kristi lolùgbàlà ìjọ, Kristi ní ohun gbogbo nínú ohun gbogbo fún ìjọ, Kristi ló ní ìjọ. Tá a bá fẹ́ bọlá fún Kristi ní ìgbà tá a wà yìí, a gbúdọ̀ padà sí àgbékalẹ̀ rẹ̀ tó gbé kalẹ̀ fún wa nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Ìpè sí bíbọlá fún àṣẹ Kristi ni pé ká padà sínú àgbékalẹ̀ tó gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ìwé Mátì orí 16 yẹn, nígbà tá a kíyèsí ẹsẹ̀ 13 rẹ̀, Jésù Kristi wà níbì kan tá à ń pè ní orí òkè Késárẹ́à Fílípì, níbẹ̀ pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀. Àwọn ọmọlẹ́yìn rẹ̀, ó sì bèèrè lọ́wọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ pé ta ni àwọn ènìyàn yìí ń fi mí pè? Àwọn èèyàn sì sọ pé àwọn èèyàn fi ọ́ pè kan nínú àwọn wòlíì o, wọ́n ní ìwọ ni wòlíì Àìsáyà, wòlíì Jeremáyà, wòlíì Igbá àti kòkò bàbá aṣáàsùn. Jésù wá bèèrè lọ́wọ́ wọn pé ta ni ẹ̀yin ń fi mí pè? Pétérù dáhùn, ó ní ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run alààyè. Ẹ̀yin ènìyàn wa nílé, a fi ọ̀nà Ọlọ́run bẹ̀ wá pé Jésù Kristi ń fi ìpè wá pé ká padà sínú àṣẹ tó ti gbé kalẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń làkàkà láti ṣèfẹ́ Ọlọ́run. A ó tún wá síwájú yín láti tẹ̀síwájú nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí. Ìfẹ́ Ọlọ́run fún wa ni pé Ọlọ́run yóò fi ọ̀rọ̀ rẹ̀, yóò túmọ̀ òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ lọ́kàn wa, yóò sì kọ́ wa mọ̀ ọ́ ṣe ní orúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Tí ẹ bá fẹ́ béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí nìyí: 08057 444 902 tàbí 08065 717023. A tún nọ́mbà náà pè fún wa: 08057 444 902 tàbí 08065 717023. Àdúrà wa sí Ọlọ́run ni pé kí àlàáfíà àti ìbùkún àti wà láàyè rẹ̀ kó máa bá wa gbé títí láéláé lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹgbé, kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán, mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀, kóru tó kọjá sọ́jà ìnípẹ̀kun.